ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Gist tẹ̀ ní bí a ṣe gbọ́ wọn ní kábíyèsí àti Queen Naomi pé wàhálà yìí pọ̀ díẹ̀ o lórí ọ̀rọ̀ Queen Naomi. Bí a ṣe gbọ́ o, wọ́n ní Sinmi àti Gbèrò wọ́n ní wọ́n wá bá Queen Naomi kó ẹrù wọn kúrò nínú palace o. Wọ́n nígbà tí wọ́n dé wọ́n ní kábíyèsí ò mọ̀ pé wọ́n ti dé inú palace. Wọ́n ní ṣùgbọ́n ìgbà tí kábíyèsí mọ̀, wọ́n ní kábíyèsí ní kí wọ́n stop wọn kí wọ́n má jẹ́ kán kó ẹrù ìyókù. Wọ́n ní wọ́n ti kó ẹrù Queen Naomi kúrò nínú palace kábíyèsí. Nǹkan tá a gbọ́ nìyẹn nínú royal manor. So a mọ̀ bóyá royal mansion ni wọ́n máa dúró sí àbí Àkúrẹ́ àti mọ̀. Ṣé ẹ mọ̀ pé nǹkan tá a gbọ́ làwa sọ fún yín allegedly dẹ̀ ni mi ìbá kábíyèsí gbé inú palace o. Ẹ̀yin náà mọ̀ pé ọ̀rọ̀ àǹtí wáyé ọmọ tán bí yìí ó ṣe Queen Naomi bákan. Ṣùgbọ́n Mashola a máa bẹ Queen Naomi náà ni pé kí wọ́n fi yèdénú kí wọ́n má bínú. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n fẹ́ kí Queen Naomi move on pẹ̀lú live wọn. Ọ̀rọ̀ yìí lágbára o. Nítorí pé èmi ò ní pé kí Queen Naomi fi kábíyèsí sílẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní pé kí Queen Naomi move on pẹ̀lú live wọn. Ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ lóòótọ́ ọba ní kábíyèsí wọn bá lórí ohun gbogbo ni. Wọ́n ní right láti fẹ́ ìyàwó tó bá wù wọ́n. Ṣùgbọ́n nǹkan tí Queen Naomi ń bínú sí ni transparent. Wọ́n ní kábíyèsí ò transparent o. Wọ́n ní wọn ò transparent tó wọ́n sọ òótọ́ ìdí ọ̀rọ̀ yìí fáwọn. Ṣùgbọ́n a máa bẹ Queen Naomi náà ní kán fi yèdénú. Kíkó ẹrù kọ́ ló yẹ kó tọ́ sí ọ̀rọ̀ yìí. Nítorí pé tẹ́ bá kó ẹrù Queen Naomi tẹ́ ní wọ́n ṣe mọ́. Kí ni a fẹ́ sọ lórí ẹ̀? Lóòótọ́ àwọn fámílì Queen Naomi wọ́n á bínú. Ṣùgbọ́n mo fẹ́ kí wọ́n fi yèdénú kí wọ́n jọ. Nítorí pé àwọn gan mọ̀ wípé kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi. Kì í ṣe ìfẹ́ kékeré òun ni kábíyèsí ní sí Queen Naomi. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kò ṣeé sọ síta. Kò ṣeé wí. Kò ṣeé wí fún bàbá wo Erin ńlá. Kì í ṣe pé kábíyèsí kọ̀ mọ́mọ́ fẹ́ ṣe Queen Naomi àbí wọ́n fẹ́ hurt Queen Naomi. Kì í ṣe yẹn. Kí Queen Naomi jọ kán má bínú. Kán má bínú sí bàbá wo Erin ńlá. Nítorí ìfẹ́ tó wà láàrin wọn kì í ṣe ìfẹ́ kékeré, ìfẹ́ tó lágbára ni. Ẹ̀yin èèyàn mi nílé, ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ Queen Naomi kí wọ́n má fi bàbá wo Erin ńlá sílẹ̀. Wọ́n ní pé Dr. Elizabeth ní pé tí Queen Naomi bá ti lọ àwọn náà ń lọ. Tí Dr. Elizabeth bá ti kú ònú palace yẹn wàhálà dé nìyẹn o. Ṣé ẹ mọ̀ pé gbogbo bí àwọn olórí ṣe lọ ń gbé olórí quarters tó bá yá ní ìsìn gbogbo ọ̀nà màmá kẹ́rù wọn wá sínú palace. Kábíyèsí ò dẹ̀ ní lè lé wọn mọ́. Kábíyèsí ò ní lè lé wọn mọ́ torí agbọ́gist kan tó ní àǹtí wa gan òun gan ti fẹ́ lọ ṣe surrogate. Ó ní ìbẹ́ta lòun fẹ́ bí nǹkan tá a gbọ́ nìyẹn. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òdì wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbàlagbà. Ẹ ṣé adúpẹ́
àtúnọpẹ́ dá Mashola Gist TV ń kí yín ẹ̀yin aráalé. Orúkọ mi ni Mashola, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Yorùbá ni mo máa ń sọ lórí ìkànnì yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn létẹ̀bà tí subscribe kẹ́dẹ̀ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ̀ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń ṣe advert lórí ìkànnì yẹn, kàn sí wa ní Mashola Gist TV @gmail.com. Ọlọ́run á máa ràn gbogbo yín lọ́wọ́. Ọlọ́run á máa bá mi gbọ́wọ́ yín sókè o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ, wọ́n ní kábíyèsí ní panic attack o nígbà tí Queen Naomi ní àwọn ò ṣe mọ́. Wọ́n ní Queen Naomi break up pẹ̀lú kábíyèsí. Tó bá jẹ́ pé lóòótọ́ ni gist tá a gbọ́ yìí o, torí ìsìn ni màá tún máa rí àwọn kọ́mẹ̀ǹtì oríṣiríṣi lórí péèjì mi. Èmi kọ́ ni mo sọ o, nǹkan tá a gbọ́ làwa torchlight sí allegedly ni. Ẹ̀yin náà mọ̀ wípé ìgbà tí àǹtí wa tí a gbọ́ yí pé wọ́n lóyún through surrogate, because surrogate làwa gbọ́, àwọn ò mọ̀ bóyá àwọn náà gbóyún fúnra wọn bọ̀, surrogate la gbọ́ allegedly. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé lóòótọ́ ni wọ́n bímọ, gbogbo ayé ló ti gbọ́, everybody ló ti gbọ́ pé àǹtí wa bímọ. So wọ́n ní inú bí Queen Naomi, wọ́n ní Queen Naomi kúrò nínú palace. Ipe Queen Naomi ní kì í ṣe pé nítorí ó bímọ nínú fi bí àwọn. Ipe ṣùgbọ́n nǹkan tí inú fi bí àwọn ní pé kábíyèsí. Wọ́n sọ ọ̀rọ̀ yìí fún àwọn tẹ́lẹ̀, wọ́n dẹ̀ wá transparent pẹ̀lú ẹ̀. Pàtó wọ́n ní bàbá Erin ládẹ̀ ní pé àwọn ò gbọ́. Ipe ọ̀rọ̀ yìí, ipe bí ó ṣe rí òun ní pé wọ́n dídì sọ fún àwọn ipá wọn lóyún pé wọ́n fi bù fáwọn ni. Ipe nítorí pé normally tán bá láwọn lóyún báyẹn, tó bá yá wọ́n á tún láwọn ò lóyún mọ́. Wọ́n ní àwọn ò ka ọ̀rọ̀ yẹn, àwọn ò gbé sí ara. Ipe kéèyàn kàn má gbé ọ̀rọ̀ sára. Ṣé mọ̀ pé lóòótọ́ ń gbà yẹn àǹtí wa ló ń lóyún, a gbé gist yẹn wá tá a tún gbọ́ nǹkan kan mọ́, lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin aráalé, wọ́n ní so kábíyèsí ò ka ọ̀rọ̀ yẹn kún. Wọ́n ní so ṣàdédé ni wọ́n gbọ́ pé àǹtí wa bímọ. Wọ́n ní kábíyèsí dẹ̀bẹ̀ Queen Naomi. Wọ́n ní ṣùgbọ́n bí a ṣe ń gbọ́ nísìn Queen Naomi ní àwọn ò ṣe mọ́. Wọ́n ní Queen Naomi break up pẹ̀lú kábíyèsí allegedly. Nǹkan tá a gbọ́ nìyẹn. Èmi Mashola ń bẹ Queen Naomi o, kọ́ má ṣe bẹ́ẹ̀. Ìdí tí mo dẹ̀ fi ní kọ́ má ṣe bẹ́ẹ̀ ni pé lóòótọ́ ẹlòmíì lè máa ní kọ́ move on pẹ̀lú life wọn, wàhálà palace yẹn ti pọ̀ jù. Ẹ jẹ́ kí n sọ fún yín, obìnrin ni gbogbo wa. Kò sí marriage tí ò ní ṣùgbọ́n tàbí. Ẹ jẹ́ n sọ tòótọ́ fún yín. Kò sí ìgbéyàwó tí ò ní ṣùgbọ́n tàbí. Sùúrù ni a fi ń gbélé ọkọ o. Ẹ̀yin èèyàn lé, sùúrù la fi ń gbélé ọkọ. Lóòótọ́ àwọn ẹbí Queen Naomi wọ́n ní wọ́n wá palace, wọ́n wá kó gbẹrù wọn. Ṣùgbọ́n nǹkan kan ni mo fẹ́ kí a rò dáadáa, pé ọmọ wà láàrin kábíyèsí àti Queen Naomi. Èmi ò dẹ̀ láìkí pé kí obìnrin kó máa bímọ kiri. Mi ò láìkẹ̀. Yàtọ̀ sí yẹn, kí lẹ fẹ́ káwọn èèyàn máa sọ? Kí lẹ fẹ́ káwọn èèyàn máa sọ, ẹ̀yin aráalé? Bí a ṣe gbọ́, wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n bẹ màmá wa Fúnkẹ́, Reverend Fúnkẹ́, wọ́n ní wọ́n bẹ̀ wọ́n, Reverend Mother, ipe kí wọ́n bá wọn bá Queen Naomi sọ̀rọ̀. Wọ́n ní Reverend Fúnkẹ́ ní adult ní Queen Naomi, wọ́n lè take decision fúnra wọn. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní màmá wa in the Lord sọ. Ipe Queen Naomi lè take decision fúnra wọn, adult ni wọn. Lóòótọ́ adult ni Queen Naomi, ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Èmi ò fẹ́ kí Queen Naomi fi kábíyèsí sílẹ̀ nítorí pé àǹtí wa bímọ. Èmi ò fẹ́. Ṣé ẹ mọ̀ pé ọmọ tó bí yẹn, ṣé ẹ mọ̀ pé ọmọ yẹn kò mọ nǹkan kan, ó mú orí tiẹ̀ wá sáyé ni. Queen Naomi ẹ lọ ṣe sùúrù.
ẹ lọ ṣe sùúrù. Ọ̀rọ̀ yìí ó fẹ́ sùúrù, ó dẹ̀ fẹ́ àdúrà. And ẹ wo nǹkan tí màmá Esther Ajayi sọ fún yín. Wọ́n ní gbogbo nǹkan láyé ó ń fẹ́ sùúrù ni. Tí nǹkan bá ṣẹlẹ̀, èèyàn ò ní láti máa tètè gbé ìgbésẹ̀ lórí ẹ̀ wípé òun ò ṣe mọ́, òun ni the next solution. Tẹ́ bá fi kábíyèsí sílẹ̀ ní ìsìn, ẹ mọ̀ pé ọmọ wà láàrin ẹ̀yin àti wọn. Títadé ni ká wò ní kẹ́ ẹ wò. Títadé ni ká wò, òun ni kẹ́ ẹ wò nínú ọ̀rọ̀ yìí. Pé mi náà ti ní experience ní ìsìn ní ilé ọkọ, èmi kàn advice wọn ni pé kò dáa kí obìnrin máa ṣí kiri. Ẹ ní sùúrù, kò sí nǹkan tí sùúrù ṣe tì. Ẹrù kíkó kúrò nínú ààfin, òun kọ́ ni ó máa solve solution. Queen Naomi, ẹ dáríjì kábíyèsí. Kò sí ọkùnrin tó perfect láyé. Wọ́n wá kó ẹrù wọn nínú palace yẹn wá ní the next solution. Èmi ò feel pé nǹkan tó yẹ kán ṣe nìyẹn. Èmi feel pé nǹkan tó yẹ kán ṣe òun ni wípé kí wọ́n dáríjì kábíyèsí kó dẹ̀ move on. Because ẹ jẹ́ kí n sọ fún yín, àwọn ọkùnrin ìsìn tó wà nígboro ní ìsìn, wọ́n gbóná. Ẹ jẹ́ kí n sọ fún yín, wọ́n gbóná gan. And kò sí ọkọ rere níta. Ẹ má jẹ́ àtanra wa, kò sọ́kọ rere níta. Gbogbo àwọn ọkùnrin tó wà níta ní ìsìn 50-50 ni wọ́n. Ìyẹn tó bá tiẹ̀ fẹ́ ṣe. Ọkọ wo lẹ rí níta ní ìsìn? Àìmọye single mom níta. Queen Naomi, ẹ jọ̀ọ́, ẹ dáríjì bàbá Erin ńlá. Ẹ rò wípé gbogbo àwọn obìnrin yìí pátápátá ni wọ́n ti fẹ́. Ẹ̀ẹ́dẹ̀ lè máa sọ pé kí àwọn náà kí wọ́n má ṣàbíyamọ nínú pálásì kábíyèsí. Bó tilẹ̀ jẹ́ pé kábíyèsí fi ọ̀rọ̀ yìí pamọ́ fún yín, wọ́n gbà. Ṣùgbọ́n wọ́n ní ó ṣókùnkùn sáwọn náà wípé àwọn ò mọ̀ wípé lóòótọ́ ni àwọn rè pé bóyá irọ́ ni ọ̀rọ̀ yẹn ni. Ẹ gbà. Ẹ dẹ̀ rí pé bẹ́ẹ̀ ṣe kúrò nínú ààfin ni wọ́n ti gbátẹ̀lé yín náà ti ń bẹ̀yìn. Ẹ dáríjì wọ́n. Wípé ẹ ṣe mọ́, òun kọ́ ló kù. Òun kọ́ ló kù. A mọ̀ wípé ọ̀rọ̀ yìí ó bí yín nínú. Ṣùgbọ́n ẹ jẹ̀bù rẹ̀. Ẹ má bínú sí bàbá Erin ńlá. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín. Ọlọ́run á dẹ̀ bá yín tọ́jú Tádé ní ká wò. Ẹ̀yin náà dẹ̀ tún bí ìwàlẹ̀. Ẹ máa bí obìnrin àtọkùnrin. Ẹ máa bí mọ́lé Tádé ní ká wò. Mo tún gbọ́ gist kan pé wọ́n advice Queen Naomi kó má return sínú palace. Oríṣiríṣi advice lẹ máa gbọ́ ní ìsìn lẹ́nu àwọn èèyàn. Ṣùgbọ́n ẹ ṣe nǹkan tí ọkàn yín bá ní kẹ́ ẹ ṣe. Mo mọ̀ pé Ọlọ́run á kọ́ yín mọ̀ ṣe ní agbára Ọlọ́run, ṣùgbọ́n ẹ ní sùúrù. Kò sí nǹkan tí sùúrù ò lè ṣe. Ẹ̀yin èèyàn mi, ibí ni màá fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ sí lẹ́ni. Bó tó bá tún gbọ́ update, màá tún mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ò ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run Elédùmarè ọba láàánú á wà pẹ̀lú gbogbo yín o. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé á máa yọrí sí rere o ní agbára Ọlọ́run. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín. À ń ṣe advert fún Collection Center Store. Ẹ bá wọn ra bàtà. Bàtà tó jiná ní Collection Center Store ń tà láti size 7 títí dé 14. Ẹ̀yin tẹ́ ẹlẹ́sẹ̀ ńlá ẹ kàn sí collectioncenterstore@gmail.com. Wọ́n ń ta palm, wọ́n ń ta slippers, wọ́n ń ta sandal, wọ́n ń ta shoe, wọ́n ń ta bags, wọ́n ń ta fashion bags àwọn obìnrin. Wọ́n ń ta 14 karat gold, 18 karat gold, 22 karat gold. Ẹ kàn sí collectioncenterstore@gmail.com. Bẹ́ẹ̀ náà ni à ń ṣe advert fún Royal Beauty Goods and Store. Royal Beauty ń kí yín o, wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra. Wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra. Wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra. Royal Beauty ń kí yín o. Royal Beauty Goods and Store wọ́n ń kí yín, wọ́n ní kẹ́ ẹ ra fìlà. Fìlà tẹ́ lè wé sí kaftan, ìró àti bùbá, agbádá,
skirt and blouse gbogbo ẹ̀ ni wọ́n ń tà pátápátá lóríṣiríṣi kọ́lọ̀. Èyí tí wọ́n fi òfì ṣe tí ẹ bá ti wọ̀ ọ́, tẹ wọ aṣọ, tẹ gbélé, ẹ ní láti máa wé gèlè. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín o.